òkìkí kìnìún lọ́ọ́ bá ẹran nínú ìgboro ìran kìnìún kan ò lè balàgbà o àní kìnìún lọ́ọ́ bá ẹran nínú ìgboro ìran kìnìún kan kò lè balàgbà o. Adékúnlé ọ̀lẹ́ mi ò jà Mr. Bright ọ̀lẹ́ mi ò jà wọ́n ní yé bàyá ẹ̀ ó ní kò ní bàyá ẹ̀ kankan nílò wa. Egun ṣùgbọ́n sọ dídá abákíní kan ní mo mọ̀ àwọn àgbàlagbà máa ń ṣe òkìkí Adékúnlé àgbàlagbà níṣẹ́ ló máa ń fọkàn fún màlúù òkìkí mòó. Lásìkò yìí tó bá jẹ́ tí ìka gbèrè àwa ni béèyàn bá sọ pé kìkì ìmọ̀lẹ̀ ń so rárá lórí àkàpẹ́là ajá ẹgbẹ́ ń bá rí sí ìta ní ọmọ àgbà ìgbélọ́lá. Àwọn kan ní mẹ́mà ní èèyàn àwọn àfibíṣẹ́ lóore wọ́n ní barista ó sùn rárá àwọn aláìmọ́rẹ́ àwọn Adékúnlé. Òkìkí béèyàn bá fẹ́ ṣoore fún lẹ́yìn ìmọ̀lẹ̀ ní ayé bí ẹ jẹ́ káwé ní ta fẹ́ ṣoore fún ló jẹ́ kí n sọ pé àfìdíṣẹ́ lóore ìyá ni wọ́n jẹ́ òkú. Bọ́lá wọn àfìdíṣẹ́ lóore àwọn náà báyìí jẹ́ ẹ̀rọ àfìdíṣẹ́ lóore jẹ́ kò rí sí mọ́. Àfìdíṣẹ́ lóore ìyá ni ó jẹ́ òkú. Bọ́lá àfìdíṣẹ́ lóore àwọn náà báyìí jẹ́ àfìdíṣẹ́ lóore jẹ́ kò rí sí mọ́. Breakfast of music aláfìdíṣẹ́ lóore ìyá ni wọ́n jẹ́ òkú. Àwọn àfìdíṣẹ́ lóore àwọn náà báyìí jẹ́ àfìdíṣẹ́ lóore ni ó jẹ́ kò rí sí mọ́. Àfìdíṣẹ́ lóore ìyá ni ó jẹ́ òkú. Bóyá àfìdíṣẹ́ lóore àwọn náà báyìí jẹ́ àfìdíṣẹ́ lóore jẹ́ kò rí sí mọ́. Òkìkí tó bá lọ bá ọkọ̀ fún ọlọ́wọ́ wọn láwọn ò ní ṣe. Wọ́n láwọn ti ṣe rúwẹ́ fáwọn ọkọ̀ tó jẹ́ tó bí náà fi sán. Tó bá wá gbìyànjú láti gbé wọn síwájú olóòlòdò balẹ̀ fún ọ wá jẹ́ kó máa yẹ pé ìdọ̀bálẹ̀ yẹn kì í ṣe wà rárá. Àwọn ti ṣe rúwẹ́ fáwọn ọkọ̀ tó jẹ́ tó bí náà fi sán. Àfìdíṣẹ́ lóore ìyàtọ̀ lẹ́kọ̀ọ́. Bóyá àfìdíṣẹ́ lóore àwọn náà báyìí jẹ́ àfìdíṣẹ́ lóore jẹ́ kò sí mọ́. Adékúnlé ìmọ́lẹ̀ Mr. Bright Òkìkí ọ̀rọ̀ àkàpẹ́là tó ń lọ́nàwọ́ Òkìkí Adékúnlé oko ìṣàkàpẹ́là Adékúnlé ìmọ́lẹ̀ mi Mr. Bright ẹ̀rọ tó bá jáde ìkápẹ́lẹ̀ èmi ní ọ̀lẹ́ wọ́n ti mèwọ̀ ìjà wọ́n ní kò owó máa bá ìyá ẹ̀ ó ní kò ní bá ìyá ẹ̀ nìkankan nínú wa. Adékúnlé ìmọ̀lẹ̀ mi Òkìkí ọ̀la gbogbo sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ sọ. Ìrántí bọ́lá ikú ó máa ń sòkè ó máa kú ọ̀rọ̀ sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ sọ. Ẹni mọ̀ ọlọ́gbọ́n bẹ́ẹ̀ni kò sí. Olùsọ̀rọ̀ tí wọ́n ti dàgbò. Ìrántí bọ́lá ikú ó máa ń sòkè ó máa kú ọ̀rọ̀. Àwọn kan wá jáde wọn làwọn fẹ́jà kápẹ́là wọ́n fẹ́jà kápẹ́là. Àgbàlagbà kú lẹ́yìn ìmọ̀lẹ̀ kàtàkọ́ra ẹ̀lẹ́. Kábà ó bá ti kọ́ra ẹlẹ́kún lẹ́yìn ìmọ̀lẹ̀ àjẹ́ ní àbùkù. Ọ̀rọ̀ pọ̀rọ̀ ní ibẹ̀ lọ́jọ́ iwájú. Because ó ní lọ́jọ́ bí ìmọ̀ ọ̀nà mi. Ìyá mi ló sọ́jà bí lè ní ẹ̀nà àrò. Pẹ̀lú bàbá mi mú sí ìgbà òun lé. Ìlú ìrọ̀pọ̀ tí wọ́n
wọ́n gbé ìyàgò ní òkìkí nana wẹ̀lẹ̀ àbúgbẹ́gbẹ́ búrú lọ́yẹ̀ àpòpẹ́ìtì ìgbàgbọ́ ọdún kan màmá mi àwẹ̀lẹ̀ pẹ̀lú ìbáradà mi mo sì bá òbáradà mi àdúrà pẹ̀lú ọmọ wa. Mo dákẹ́ ẹ̀fọn ara sàkàtẹ́rà. Òkìkí mo ò lè gbẹ́gẹ̀ sí mi. Àti sábà oṣù tẹ́. Òkìkí ọ̀lẹ́ rẹ̀ táyé ilé ti rẹ̀. Òkìkí táyé ilé ti rẹ̀. Ẹni tó pọ̀ wọ́n. Ọ̀dọ́ Adúgbì. Ọ̀dọ́ Adúgbì. Ọ̀dọ́ Adúgbì. Ọ̀dọ́ Adúgbì yóò bá sábà. Ọ̀dọ́ Adúgbì bá sábà. Lọ ẹ jẹ́ kí wọ́n dẹ́gbẹ́ orí stage ó yẹ ẹ̀jẹ̀ padà báyìí. Bàrẹ́ ní ilé ìwòwò èkó ni ìwọ ló pa. Bàrẹ́ ní ilé ìwòwò èkó ìwọ ló pa. Ìmọ̀lẹ̀ lọ́mọ rẹ̀ tó báyọ̀wé kì í lè ẹ̀jẹ̀kọ̀ jáde. Mo bá jáde sí ìgbà ìmọ̀lẹ̀ náà tó. Ọlọ́jọ́ ìyá ìyá
mi ìyàwó ẹni àbáyé òbí. Ìbàdàn nílé ìwé ọ̀dọ́ máa jẹ́ ìdíje ìjọba wọn máa fi ìgbà ń bọ̀ orí fún. Ìbàdàn yóò tó ìwádìí sí ìwé ògùn ńlá. Láti àwẹ̀lé, ọmọ tó sábà bàbá rẹ̀ ọmọ tó yà yàrá yà. Àwẹ̀lé ìyá ẹ̀rọ ṣe. Àyà ti fọ́n sí báyìí, bàbá ìbọn ẹ̀rọ lórí àdúgbò tuntun ìbọn.